Gàfí ẹlẹ́dàá mi bá sún lọ́rùn 20 million lọ ní ìlọ wá. Ibo láti bẹ̀rẹ̀ 20 million. Ẹlẹ́dàá mi bá sún lọ́rùn o. Wọ́n náà máa pa lọ́la tó àbá tí rí 20 million tẹ́lẹ̀. Wọ́n náà máa pa lọ́la o. Gàfí ẹlẹ́dàá mi bá sún lọ́rùn 20 million lọ ní ìlọ wá. Ibo láti bẹ̀rẹ̀ 20 million. Ẹlẹ́dàá mi bá sún lọ́rùn o. Wọ́n náà máa pa lọ́la tó àbá tí rí 20 million tẹ́lẹ̀. Wọ́n náà máa pa lọ́la o. Mi ò tọrọ ẹkú mi ò béèrè fẹ́ kú lọ́dún tuntun. Ẹjọ́ ń di ọlọ́run ẹjọ́. Ẹ bá mi ṣe é náà. 15 million for each person no be small money. Ẹ tọ́ ṣe by 12. Táwọn bá ti rí kọ̀ọ̀kan wọn máa pa gbogbo wọn. Ẹ ṣàánú mi ẹ̀mọ́ Nàìjíríà, ẹ ṣàánú mi. Orúkọ mi náà Kìṣọ́lá Fọláhàn Joshua. Ẹ ṣàánú. Ẹ ló dán búdè. Kí ló ń sọ báyìí sìn, kí ló ń sọ? Wọ́n ní èèyàn kọ̀ọ̀kan 5 million. Wọ́n ti reduce ẹ̀ sí 5 million. 20 million ní ògbọ̀n wọ́n ti reduce ẹ̀ sí 5 million èèyàn kọ̀ọ̀kan sí. Mo ti ní kọ́ lọ ta mọ́tò mi. Àwọn tó fẹ́ ta mọ́tò wọn tí ìdè ọlọ́run tó fẹ́ wá wo mọ́tò wọn ń bọ̀. Ṣé yẹ? Owó tí ìyàwó rẹ̀ ti gádà wọ́n ti tẹ́lẹ̀ sí ìyàwó màkà. Ìyàwó kan máa lọ jọ ẹ̀ ní bank. Báwo lẹ ṣe lè ẹ̀kún mi ẹjọ́? Gbogbo ẹ̀ náà là ń ṣe látẹ̀kan àti ń support àti ń dáwó sọ́dọ̀ Shizzy. No, Shizzy náà fóònù Shizzy ti kú, ó ti lọ ra chájà. Táìmù lọ fún yín dáǹsìn. Tí wọ́n bá rówó 330 nǹkan. Àwọn ò ní pa yín lágbára Ọlọ́run, wọ́n ò ní pa yín lágbára Ọlọ́run. Wọ́n ti ń pa àwọn èèyàn bẹ́ẹ̀. Wọ́n ní pa yín, àwòfọ́. Ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ ní Lagos Ìbàdàn Expressway òun la mú wá fún yín ní ọjọ́ Sunday tó kọjá. Ìṣẹ̀lẹ̀ yìí ó bani lọ́kàn jẹ́ gidigidi wípé kí ni ìjọba Nàìjíríà kí ni wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ security Nàìjíríà, kí ni àwọn ìjọba ìpínlẹ̀ kí ni wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ security Nàìjíríà, nítorí pé àwọn Fúlàní agbénipa yìí wọ́n mà dáwọ́ pípa dúró, wọ́n mà dáwọ́ gbígbéni tí wọ́n sì ń béèrè ransom lọ́wọ́ àwọn fámìlì ọmọ tí wọ́n gbé àbí lọ́wọ́ bàbá lọ́wọ́ ìyá ẹni tí wọ́n gbé lọ́wọ́ àwọn ẹbí wọn. Ó ti on daily basis ni àwọn Fúlàní on daily basis ni àwọn Fúlàní onílala ni wọ́n ń dá àwọn èèyàn lọ́nà báyìí, ni wọ́n ń dọ́mọ Yorùbá lọ́nà. Kí làwọn ìjọba ìpínlẹ̀ kí ni wọ́n ń ṣe? Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday láàrin Èkó sí Ìbàdàn níṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Nínú àwọn tí wọ́n gbé, àwọn 4 ni àwọn Fúlàní agbénipa yìí tí wọ́n gbé lọ sínú igbó tó jẹ́ pé wọn dẹ̀ tí ìmọ̀bi tí wọ́n wà di wákàtí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n nínú àwọn tí wọ́n gbé, wọ́n fi arákùnrin kan sílẹ̀ wípé kó lọ sọ fún àwọn tó kù nílé, àwọn ẹbí, àwọn ará, bí wọ́n ṣe máa pèpè owó tí wọ́n fi gba ransom tí wọ́n fi fà wọn arákùnrin tí wọ́n fi wọ́n sílẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn Fúlàní wọ́n tún ti upgrade, wọ́n tún lórí wọn láyà, wọ́n tún ṣe fídíò, live video bí wọ́n ṣe kidnap, bí wọ́n ṣe gbébọn, wọ́n gbé ìbọn sí ẹni yẹn ní ọrùn tí wọ́n fi ń threaten ẹni tí wọ́n ń pè wípé tẹ́ ẹ̀ bá fún wa ní owó tá a béèrè lọ́wọ́ yín which is 15 million each person tí wọ́n mú, àwọn máa pa àwọn tí wọ́n kidnap. Kẹ́ lè mọ̀ pé àwọn Fúlàní ìlà wọn ti ga ju onírè lọ. Nígbà tí wọ́n ti mú olóyè Sunday Igboho sí àhámọ́ sí Kútọ̀nù látijọ́ ọjọ́ yìí, ó ní eegun àwọn Fúlàní ló ti ń peléke sí. Àwọn Fúlàní wọ́n ti wá ní agbára débi wípé wọn wá kò sí nǹkan tí wọ́n lè ṣe mọ́. Níbo lẹ ti gbọ́ pé àwọn Fúlàní wọ́n ń ṣe fídíò, live video pé àwọn táwọn gbére o, wọ́n tún ṣe fídíò, wọ́n tún negotiate pẹ̀lú àwọn tí wọ́n gbé. Ibi táwọn Fúlàní ilá wọn ti ga ju onírè lọ.
wọn ní bẹ̀rù, wọ́n mọ̀ wípé kò sí nǹkan tí ìjọba tó wà lórí àpèrè tó lè ṣe fún àwọn. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Nínú fídíò yìí lẹ ti mọ̀ wípé ilá àwọn Fúlàní ó ti ga ju onírè lọ. Àwọn arọ ìjọba Nàìjíríà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ state kó wá bó ṣe máa gba àwọn tí wọ́n mú táwọn Fúlàní agbénipa yìí, bí wọ́n ṣe máa gbà wọ́n jáde nínú igbó, bó ṣe máa gbà wọ́n jáde. Níbo ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ state tó fẹ́ kí àwọn fámìlì àwọn tí wọ́n gbé sínú igbó kan ti rí 15 million? Tẹ́ bá wo fídíò tí mo fẹ́ fi hàn yìí, ẹ rí wípé ọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ wa Nàìjíríà kò lè work. Àjọṣepọ̀ àwa àtàwọn Fúlàní, àwọn north, àjọṣe wa kò lè ṣeé ṣe mọ́, ó ti dòdì. Nígbà tó olóyè Ìgbòho tó lọ sí Ìgàngàn, ó ti pé ọdún kan báyìí tó lóyè Ìgbòho, olówó Sunday Ìgbòho tó ti lọ sí Ìgàngàn. Nígbà tó lóyè Ìgbòho tí ò tí ì sí ní àhámọ́, ṣe mọ̀ pé gulegule àwọn Fúlàní gulegule wọ́n dínkù. Nígbà tí olóyè Ìgbòho tí ì sí láhàámọ́, gulegule àwọn Fúlàní ó dínkù. Ṣùgbọ́n láti ìgbà tán ti mú olóyè Sunday Ìgbòho sáhàámọ́ ní Kútọ́nù, ẹ wá wo bá àwọn Fúlàní, ẹ wò bọ́n ṣe ń dálà nílẹ̀ Yorùbá. Àwọn ọlọ́pàá, àwọn àmì wọn ò má rí nǹkan kan ṣe. Àwọn DSS tó lọ invade ilé olóyè Sunday Ìgbòho wọn ò má rí nǹkan kan ṣe. Kí n tó máa tẹ̀síwájú fídíò yìí, ẹ gbọ́ bọ́bẹ̀ ṣe kún, bọ́bẹ̀ ṣe pa ní ọjọ́ Sunday tó kọjá. Bí àwọn Fúlàní agbénipa bọ́n ṣe kidnap àwọn 4 ní Lagos Ìbàdàn Express Road, ẹ wò bọ́n ṣe kidnap wọn, tí wọ́n tún ṣe live video tó fi ń béèrè ransom láwọn àwọn family àwọn tí wọ́n kó. Ẹ farabalẹ̀, ẹ bá mi wo fídíò yìí ká tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ wa. Mo sọ pé wà ń bọ̀ àwọn Fúlàní x-men tó fi gbogbo ẹ̀ bó Fúlàní ni. Yes. Bó lọ ṣe rò pé Fúlàní ni. Èmi rí gbogbo dòǹgárà yẹn báyìí tó fà á, lára wọn dẹ̀ sọ Yorùbá sí wa pé kò ṣe ṣeré pé ká lọ sọ nílé. So fídíò yẹn lélẹ́yìí wọ́n gbé ìbọn sí wọn lórí. wọ́n mọ̀ gbébọn sẹ́nìkan lọ́rùn. Bẹ́ẹ̀ ni John Ṣẹ́gun nìyẹn, àti ìrí píkṣọ àwọn yòókù. Ẹ bá wọn bẹ̀rẹ̀ kọ́ má ṣe nǹkan kan fún wọn. Èèyàn kan ní fídíò tó ṣẹ̀ṣẹ̀ láàárọ̀ yìí, actually ìbúrò ṣì ń sọ̀rọ̀ lánàá tó ṣì ń pè lórí fóònù ẹ̀, bọ̀ wọ́n tún ti wá sẹ́yìn fídíò kejì tó ń ṣe wọ́n 4 àtọwọ́ 3 ní ìmọ̀ kan tí wọ́n mú. Wọ́n sọ wọ́n 3, wọ́n dẹ̀ nàka sílẹ̀. Ìkejì yẹn wà ní. Tó dé fìlà àwọn sójà ìtọ́nà wọ́n 3 yìí. Ṣé ara àwọn tí wọ́n gbé lọ, ara àwọn tó gbé yẹn ló dé fìlà sójà? Ara àwọn tí mi lè dójú wọn mọ̀ báyìí, bóyá àwọn ni àwọn náà ni, torí pé èèyàn wà láàrin wọn, so àwọn náà ni. Àwọn náà mọ̀ no smart wọ́n dà nǹkan bomú. Bó ṣe wọn ló wá nígbà tó gbé tó wá kó wa níbẹ̀, wọn ló wá wọ́n ti rò pé mínísítì tó wá sèbù. Ṣé ti rí fídíò tí mo fi hàn yín? Ẹ̀yin ìjọba Nàìjíríà, Muhammadu Buhari, àwọn Fúlàní agbénipa wọ́n ti fẹ́ pa wá tán lẹ̀ Yorùbá o. Gọ́vnà Ṣèyí Mákindé, ṣé ẹ ti rójú ayé bí? Ṣé ẹ ti rójú ayé àbẹ́ẹ̀ rí? Nígbà tán mú lóyè Sunday Ìgbòho, ṣe rí báwọn Fúlàní agbénipa ṣe rí bọ́n ṣe ń ṣe wá nílẹ̀ Yorùbá. Ẹ dẹ̀ jókòó síbẹ̀, ẹ dákẹ́. Ọ̀rọ̀ yìí ti sú wa o, ó ti sú wa. Kí ló dé, kí la ṣe fún yín? Ẹ wo fámílì àwọn tí wọ́n kó yìí, àwọn 4 tí wọ́n kó yìí, níbo lẹ fẹ́ kán ti rí 15 million? Ẹ̀yin ìjọba Nàìjíríà, ẹ̀yin lẹ responsible gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. Muhammadu Buhari, ìwọ ló responsible gbogbo táwọn Fúlàní tán ṣe fún àwọn ọmọ Yorùbá, ìwọ ló responsible fún. Kí ni Yorùbá ṣe fún yín? Tẹ́ mú Sunday Ìgbòho tẹ́ tì mọ́ àhámọ́, ẹni tó yẹ kó dàbí saviour fún wa, ẹni tó yẹ káwọn Fúlàní gbórúkọ ẹ̀ kan sáwọgbó, òun lẹ mú tẹ́ tì mọ́nú àhámọ́ yìí. Ta lẹ fẹ́ kó gbèjọ ọmọ Yorùbá? Wọ́n béèrè 15 million ní ìsìn, ibo lẹ fẹ́ kí fámílì àwọn tí wọ́n mú, níbo lẹ fẹ́ kán ti rí 15 million? Níbo lẹ fẹ́ kán ti rí 15 million? Gọ́vnà Ṣèyí Mákindé, ẹ dìde sọ̀rọ̀ yìí, ẹ má jẹ́ kán pa àwọn ẹni ẹlẹ́ni, kán pa àwọn pààyà. Politics tá à ń ṣe Nàìjíríà, ṣé ń ṣe fún wa, ẹ ń ṣe láti benefit àwa citizen ọmọ Yorùbá ni? Politics tá à ń ṣe ní Nàìjíríà, ṣé ń ṣe fún wa láti benefit ọmọ Nàìjíríà ni? Àbí business enterprises ni? Àbí Nigerian business tẹ́ ń ṣe yìí, politics tẹ́ ń ṣe yìí, ṣé business tẹ́ ń ṣe yìí ṣára yín kan lè ṣe fún?
ìbò ló tún ń bọ̀ lọ́nà yìí tẹ́ tún polongo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń polongo òǹbò tẹ́ ń polongo ìbò 2023 wọ́n tún ń pa àwọn ọmọ Yorùbá. Àwọn Fúlàní agbénipa ẹ̀wọ̀n mà dáwọ́ dúró. Bẹ́ẹ̀ lẹ́yìn ọmọ Yorùbá lẹ́ ń lùlù fáwọn lẹ́ ń jójó ẹlẹ́yàtẹ̀ láwọn àwọn olóṣèlú yìí káàkiri.